Only Jesus TV. Báyìí ni bó ti ń lọ ní pápá ibùdó ìdìbò wọ́n ti ń ka ìbò báyìí níbi tí ẹ̀ ń wò yìí ní Ẹdẹ ní ìlú gómìnà Adeleke gangan fúnra wọn lọ́sùn wọ́n ti ń ka ìbò báyìí ṣe rí mo rí nǹkan tó yà mí lẹ́nu nígbà tí wọ́n ń ka ìbò yẹn lọ́wọ́ ṣe rí ìbò ẹgbẹ́ kan ni wọ́n kó lọ́wọ́ yìí ẹ rí bí wọ́n ṣe mú dání bí ìgbà pé wọ́n mú nǹkan kan lọ́wọ́ mélòó ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kàǹsìn yóò yà yín lẹ́nu ṣe rí nígbà tí ó dé orí ti gómìnà Adeleke wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kà lédi yẹn kò lè kó sọ́wọ́ o kò lè kó sọ́wọ́ ṣe ló wà lórí tábìlì ńbẹ̀ tó wá mú jáde lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé ó ti pọ̀ jù ó ju nǹkan tíyàn lè gbé sọ́wọ́ lọ ẹ jẹ́ fi fọ́wọ́ yín sílẹ̀ fún yín kí ẹ gbọ́ ohun tí wọ́n ń sọ ẹ bá mi ṣí ẹ. ó wà ní sáà ìlẹ̀ ẹ̀rọ ẹ̀yẹ ṣé ó wọ ilẹ̀ tí ń ṣó. Tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa báyìí lórí ìkànnì BBC Yorùbá ìlú Ẹdẹ ni a wà ní ibùdó ìdìbò tí gómìnà Adémọ́lá Adélékè tó ń díje fún sáà kejì lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Accord níbi tí wọ́n ti dìbò láàárọ̀ ibẹ̀ ní àpàdà sí wọ́n ti ka ìbò náà tán wọ́n ti yànnà ẹ̀ ìbò kíkà tó ń lọ́wọ́ báyìí wọ́n ti ka ìbò APC ní ibi tí a wà yìí 29 lórí ìbò APC ìyẹn mọ́kànlélọ́gbọ̀n lọ́wọ́ yìí iye ìbò ẹgbẹ́ òṣèlú Accord wọ́n kà lọ́wọ́ báyìí ẹ máa bá a bọ̀. 84, Akin káàbọ̀ sójú BBC Yorùbá lẹ́ẹ̀kan sí ìlú Ẹdẹ ní àwọ̀ níbi tí gómìnà Adémọ́lá Adélékè tó ń dúró ètò ìbò ìsáà tó ti dìbò ibẹ̀ ní àwọ̀ ìbò ẹgbẹ́ òṣèlú Accord ni wọ́n ń kà lọ́wọ́ báyìí ní ibi tí gómìnà ti dìbò láàárọ̀ Ẹdẹ. 106, 107, 108, 109, 110, 111, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152,
153, 154, 155, 156, 157, 158, 159, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200! 202, 203, 204, 205, 206, 207, 208, 209, 210, 211, 212, 213, 214, 215, 216, 217, 218, 219, 220, 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 229, 230, 231, 232, 233, 234, 235, 236, 237, 238, 239, 240, 241, 242, 243, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 252, 253, 254, 255, 256, 257, 258, 259, 260, 261, 262, 263, 264, 265, 266, 267, 265, 276, 277, 278, 279, 280, 281, 282, 283, 284, 285, 286, 287, 288, 289, 290, 292, 294, 295, 296, 297, 298, 299, 300!
Bá ṣe ń darapọ̀ mọ́ wa ìlú Ẹdẹ ni a wà ní ibùdó ìdìbò tí gómìnà Adémọ́lá Adélékè tó ń díje ipò gómìnà fún sáà kejì níbi tó ti dìbò ibẹ̀ náà la wà yìí níbi tí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ ka ìbò náà tó lẹ́yìn tí gómìnà tó ní ìbò tó lé ní irú ní àwọn èèyàn àgbègbè tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dunú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dunú ọ̀rọ̀ nínú àṣeyọrí náà tí gómìnà ní tó ní gómìnà tó ní ní ibùdó ìdìbò. Tọ́ ẹ bá ṣẹ̀ darapọ̀ mọ́ wa ìlú Ẹdẹ ni a wà níbi tí gómìnà Adémọ́lá Adélékè níbi tó ti dìbò láàárọ̀ òní wọ́n ṣẹ̀ṣẹ̀ ka ìbò náà tán èsì ìbò ibùdó ìdìbò yìí tó dùn àwọn èèyàn ìpínlẹ̀ àwọn èèyàn ìlú Ẹdẹ nínú òun ló jẹ́ kí wọ́n máa fò sókè bí wọ́n fi ń dùn pẹ̀lú ijó àti ayọ̀ yìí káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ni ètò ìdìbò yìí wáyé èsì ìbò yìí wọ́n máa gbé lọ sí ọ́fíìsì àjọ INEC níbi tí wọn yóò ti kó gbogbo èsì ìbò àwọn ìjọba ìbílẹ̀ míì nípínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti yóò kó gbogbo ẹ̀ papọ̀ èyí tí wọn yóò fi kéde ẹni tó borí ìbò gómìnà bóyá Adémọ́lá Adélékè náà ni yóò wọlé fún sáà kejì ni tàbí ẹlòmíì àjọ tó ń rí sí ètò ìdìbò ìyẹn INEC ni yóò kéde yìí tó bá yá láti máa mọ bó ṣe ń lọ nínú ètò ìdìbò yìí ẹ̀yẹn kẹpa sójú òpó yìí ní @BBC News Yorùbá lórí Facebook lórí Instagram àwa ní @BBC News Yorùbá orí ìtàkùn àgbáyé wa gbọgbọgbọ ní bbcyoruba.com tàbí bbc.com/yorùbá ibìkan náà ló máa já yín sí a máa lọ báyìí o àmọ́ a tún máa padà wá ẹ ṣé púpọ̀. ṣe rí pé ó lágbára báyìí ó gbẹnu tán wọ́n kà títí wọ́n kà bí wọ́n ti ń kà ni wọ́n ń fìlù sí bí wọ́n ti ń kà ni wọ́n ń jó àwọn èèyàn ń pariwo pé kì í ṣe torí owó lóyàtì ni o lóyàtì ni kì í ṣe torí owó nílùú Adélékè gan fún rẹ̀ ní Ẹdẹ àwọn ènìyàn gba tiẹ̀ o èmi ò ń ṣe politician o mi ò sínú pátì o ṣùgbọ́n bó ṣe ń lọ la ní ká mú wá fún wa ni pé àwọn ìlú Ẹdẹ ṣe ni wọ́n ń jó ni wọ́n ń yọ̀ ni wọ́n gbàlù pé Adélékè níṣẹ́ ìmọ́lẹ̀ ni carry on tó kò jẹ́ bó ṣe jẹ́ o bá tún ní update àtún láti mú wá fún wa a máa mú wá fún wa. ẹ bá wa láìkì fídíò yìí kẹ́ bá wa share ìkẹyìn náà kẹ́ sọ méjì tàbí mẹ́ta lórí fídíò yìí ní comment section láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.